mo gbọ́ pé ayọ̀ Ìgbòho pè mí o breaking news Sunday Ìgbòho pè mí breaking news Ìgbòho pè mí o Sunday Ìgbòho ọmọ aládìíkú. ó láyọ̀ láti sọ fún yín pé gbogbo àwọn ọmọ àti tíṣà àtolùkọ́ àti principal ìjọba ti gbà wọ́n o. breaking news ìjọba ti gbà wọ́n. ó sì ti kó àwọn agbésùmọ̀mí 8. ọ̀pọ̀lọpọ̀ wọn pàdánù ẹ̀mí nígbà tí ojú ogun le. Kábíyèsí Olódùmarè. Sunday Ìgbòho pè mí. wọ́n ti kó wọn o. àwọn agbésùmọ̀mí 8. wọ́n sì ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. àwọn ọmọ iléèwé àti principal àtolùkọ́ tó kù. fi ní ládìẹ tó kù èèmọ̀ bọ̀. ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa sí ẹ̀. kọ́kọ́ sí ààrẹ sí èèyàn 25. ọ̀yẹ́ máa sí ààrẹ. wọ́n ti mú wọn àwọn tí wọ́n lọ rèé kó àwọn ọmọ iléèwé. wọ́n sì ti gba gbogbo àwọn ọmọ iléèwé lẹ̀ fọkànbalẹ̀. ta ló wá ń pé èéṣe títèmí pọ̀ pẹ̀lú Sunday Ìgbòho. kí ló dé tí ẹ̀ ń perí mi? kí ló dé tẹ̀ kẹnubọ Sunday Ìgbòho? kọ́kùnrin ó réjò kóbìnrin ọ̀pá. àní ká gbá gbogbo ẹsẹ̀ ìbàjẹ́ kúrò lọ́dọ̀ wa. ẹ máa sí ẹ̀ breaking news. adúpẹ́ o ìjọba àpapọ̀. Bàbá wa Ahmed Tinubu, Bọ́lá Ahmed Tinubu, ọpẹ́ ńlá ladúró. Ǹjẹ́ ẹ mọ̀ wípé n tó ṣe àkàlàmọ̀gbò wọ́n fi dẹ́kun ẹ̀rínrín. Bọ́ bá ṣe gúnugún yóò wòrò kọ̀kọ́ mórí ẹyin. N tó ṣe àwọn ìjọba eléyìí tó fi lé ní 50 ọjọ́ kí wọ́n ó tó rí àwọn ọmọ iléèwé ìgbà àtolùkọ́. Ó ti ṣe ìjọba kan rí tí wọ́n rí wọn gbàdò ní Ọlọ́run. Ẹ jẹ́ ń sẹ́kọ̀ọ́ dínà abẹ̀. Ó ti ṣẹlẹ̀ síjọba Nàìjíríà rí tí àwọn ọmọ ti dọmọ ọlọ́mọ tí wọ́n ti daya aláya tí wọ́n ti ń bímọ báwọn agbésùnmọ̀mí. ẹ kan dànsákì fúnjọba Bọ́lá Ahmed Tinubu. túgà já àwọn ọ̀sán ránsọ́ọ̀mù o. ọ̀pọ̀lọpọ̀ wọn ti bálẹ̀ lọ wọ́n sì kó 8 sángílítì nù wọn. All right. You're welcome. Thank you, GOC. All right, so take, Okay. This part is okay. Your husband is fine, okay? Everybody is fine. Eh? Don't worry. Eh? I will know. We're sorry, don't worry. No, don't worry. Don't worry. You're back. Okay? We'll take care of it. Don't worry, we'll get your car now. We'll get your car. Say, Mujek Yanako? Tírípù kan ètò lè ẹnu ọkọlẹ̀ tírípù kan ò tó lè. We need to learn from past experience of the northerners. ẹnu ọgbọ́n tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ wọ́n tún rémi ìlú ni o. àmọ́ ọ̀nà tẹ́ gbé bá o bóyá sójà náà gbà wọ́n ni o bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀ àmì ètò yanjú ẹ̀ o. àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀ àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀. àìsísẹ́ kan ẹ̀yìn tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú ilé ẹ̀fìn máa lọ donate gbogbo tí ò necessary kiri ẹ máa dààmú kiri ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí. tọ́lá dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà. Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá. eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé Sátánì ti lọ o Sátánì gan ni o Sátánì gan ni kò lọ o. ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park federal government àti state government iṣẹ́ àwọn ẹlẹ́fẹ́ ṣe lórí ẹ̀. tírélà ti ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀yẹn sí more than 1,000 tí wọ́n tó tẹ̀léra wọn wọ́n di lithium wọ́n di gold wọ́n di gbogbo ẹ̀. àwọn ìwo ni wọ́n ń ta àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀. wọ́n dẹ̀ tó sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀. wọ́n dẹ̀ ní kíní táwọn àyàn kò lè tọ́dún 10 tí ó fi tán. àdúgbò òbí tí wọ́n ti ń wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ ibẹ̀ ló jẹ́ kíkì eruku láì kò sí development kankan. ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa harun o ẹ má fojú ẹgbẹ́ kan sùn bọ́ ọba sùn bọ́ ọba ń bíjọba ọba fún wa níbọn ládàá paná àdá láàmú fi gbèrí Ọlọ́run níjà aládánwò èyí tó yọ̀bọ̀ omi ìbẹ́nu wọn tí ò bá sí fìtínà ti ń bẹ́lẹ̀ àwọn ọmọ tí ń gbé èké dání nínú ògbó yìí omi ìbẹ́nu wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ̀ alìkìyàmọ̀ ni. kò easy kì í ṣe gbogbo èèyàn tó bá bọ́ sẹ́nu kìnìún ní fi padà o. mo wo fíìmù kan lórí íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ àná eléyìí tó go viral ọmọkùnrin kan tó há sọ́wọ́ kìnìún tí kìnìún gbọ́ wọlé lórí tẹ́nìkan dẹ̀ nagi sí tán fi lé kìnìún yẹn ojú ẹsẹ̀ ní bírèènì mi lọ sọ́dọ̀ àwọn tí wọ́n bẹ nínú igbó àti tíṣà àtàwọn ọmọ tí wọ́n bẹ ń bẹ máìdì mi padà síbẹ̀ mo ní Ọlọ́run o wọn náà bó ṣe yọ ẹni yìí ò sì bá wa yọ àwọn èèyàn yìí náà. àdúrà gbogbo ọmọ Nàìjíríà ló gbà kí sàdúrà ẹnìkan ìgbé gbogbo wa tá a kí sọ́lọ́run ló fi gbà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ wálé. gbogbo ntójú rí tí wọ́n bá ń sọ pé mọ́kà márò ntójú yín rí bẹ́ẹ̀ ní jẹ́ mọ́kà márò. mo ti máa ń sọ nínú wàásì tipẹ́
wípé mẹ́ta níṣòro ilẹ̀ Yorùbá, mẹ́ta níṣòro Nàìjíríà. Àkọ́kọ́ mẹ́ta yẹn ni pé intelligence wa low láwọn area kan, intelligence àwọn uniform ẹ̀ Nàìjíríà strong gan o, bẹ̀tábò sí bá ti wọ̀ tó bá ti di pé ọmọ àparò wọ́n gbé ọmọ àparò sábẹ́ á dàbí ẹni pé Nàìjíríà ò mọ nǹkan tán ṣe, a kì í fura kádànwò tó dé ní number 1. Ẹlẹ́ẹ̀kejì, bádànwò bá dé tán àìtètè dìde lójú ẹsẹ̀ pé rárá ẹmú. Bákan ló ṣẹlẹ̀ sí Amẹ́ríkà ní Nàìjíríà yìí náà ni ọjọ́ mélòó wọ́n ti rán helicopter, wọ́n rán aeroplane, wọ́n wá gbé ọmọ wọn tí wọ́n mú nínú Sambisa. Ọlọ́run tá a bá ń bẹ̀ ẹ́ pé kí Nàìjíríà ó develop to that level, à ń bẹ Ọlọ́run ní ọwọ́ ìjọba ló wà. Tí wọ́n fi wá lo oṣù 2 nínú igbó, kí lẹ̀ṣẹ̀ àwọn èèyàn yìí? Ẹni tí wọ́n tún bú kí lẹ̀ṣẹ̀ rẹ̀? Ẹ̀ṣẹ̀ rẹ̀ ní kó jọmọ Nàìjíríà. Àwọn tí wọ́n kó kí lẹ̀ṣẹ̀ wọn? Ẹ̀ṣẹ̀ wọn ní pé ẹjọ́ ọmọ Nàìjíríà. Kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn, ọwọ́ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ń lóko ní burúkú báwọn. Gbogbo ohun tí bá ń jẹ́ àdánwò láyé ìjọba tó bá ti ń bọ̀ ẹ tètè máa fura. Prevention is better than cure. Owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o. Ẹ wá dúró sójà tí wọ́n lọ, àwọn tí wọ́n kú sínú igbó Sambisa la fẹ́ kà ní, àwọn tó kú sí Niger State àwọn la fẹ́ kà ní, àwọn tó kú sí Zamfara àwọn la fẹ́ kà ní. Ẹ wo iye ọlọ́pàá, ẹ wo iye DSS ní nǹkan tó wà preventable, nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. Àmọ́ o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tọ́lọ́run ní í ṣe. Mẹ́ta ní ìṣòro Nàìjíríà. Àkọ́kọ́, àìtètè fura tádánwò bá dé, tádánwò fi wọlé àìfura, tádánwò bá wá dé àìtètè tún lé àdánwò wọgbó. Níjọ́ tí báńdíìtì ti ń jà lókè Ọya, ti ń jà nílẹ̀ Haúsá, ńlọ ti yẹ ká mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá kan. Ó wá kan lẹ̀ Yorùbá, a máa dúpẹ́ fọ́lọ́run níjọ́ tí ti ń jà kiri, tílẹ̀ Yorùbá yàtọ̀. Gbogbo ayé mọ̀ wípé ìran Yorùbá wà ní kankan jẹnu lọ́wọ́ láàfẹnujà Yorùbá. Afẹ́fẹ́nu payé run lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n kó yáwọ́ ta. Ìran Yorùbá Maduru times 20 àwọn tí wọ́n kó yẹn ti kó lọ́kè Ọya. Ariwo tó nǹkan. Àmọ́ gbà tó kàn ìran Yorùbá, ariwo láìjà, pariwo sọ́lọ́run àtún pariwo sẹ́niyàn. Ìyẹn jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tọ́lọ́run dá wa sí. Ẹ wá rí àdánwò alákọ̀ọ́kọ́, ìjọba kì í fura, ọmọ Nàìjíríà ìfura tádánwò fi dé. Problem ẹlẹ́ẹ̀kejì, bádánwò bá dé àkí ń tètè fura. Problem ẹlẹ́ẹ̀kẹta, bọ́lọ̀ bá wa bá a lé àdánwò kan lọ, á rí láàsì ni títí tómi ò fi tó wọlé. Tómi ò fi wọlé, Nàìjíríà ó rí láàsì ni, a kì í dìde lásìkò. Ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ lọ, ẹ̀yin tí wọ́n kó lójú tí wọ́n kó lọ tẹ́ ẹ padà. Ẹnu kìnìún lọ́lọ́run ti gbà yín o, wàláhì ẹnu kìnìún. Ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí àdàbà tí wọ́n fi sínú pọ́ọ̀tì kan lókè pọ́ọ̀tì kan sàlẹ̀, wọ́n wá dáná burúkú mọ́ lábẹ́, wọ́n wá gbé òkúta wọn gbélé lórí. Ká wá gbọ́ pé irú àdàbà yẹn yọ jáde. Ṣé ẹ mọ̀ pé ìyanu mírèkù tó ga ni? Ìdí nìyẹn, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe eléyìí. Àwọn adúpẹ́ lọ́dọ̀ ìjọba President Tinubu ọmọ olódòdẹ. Gbogbo ìgbà la máa ń ṣàdúrà sí yọrí fún President wa. A máa ń ṣàdúrà. A mọ̀ pé pride ilẹ̀ Yorùbá ni President Tinubu. Àwọn tí ń bá fà, àwọn náà mọ̀ yìí pé ọpọlọ yìí pé jù. Ọ̀sán yìí ni mo tún wo kinní kan ni mo tún kẹ́kọ̀ọ́ kílè tí mo ti kọ́ pé wọ́n interview bàbá kan tó dìbò. Àbá sọ fún àwọn tó interview rẹ̀ pé èmi ló kọ́kọ́ bi léèrè ọ̀rọ̀. Màá kàn sọ díẹ̀ nínú nǹkan tí ń ṣe nínú ìjọba ni o, mi ní sọ tán o. Tọ́ba dọjọ́ mi ò lè gbé mi wá, àwọn eléyìí ó jíwèé mi wò, wọ́n ó jíwèé mi wò. Ẹ wo ọpọlọ bí eré bí àwàdà lọ́rọ̀ yẹn, àmọ́ wisdom bẹ́ẹ̀ President Tinubu ọmọ olódòdẹ, Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú dá. Oore tí ń bẹ lọ́wọ́ yín ò ní bọ́ sọnù. President Tinubu. Aṣàdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ò ní ṣubú dànù. Bàbá yin apó ká yin ọfà, agbára federal government ti pọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo contribution ti yín náà, ọba tó níyàn ọ̀dà yín lára. Àwa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo security men, gbogbo uniform men, sójà ni, DSS ni, ọlọ́pàá ni, gbogbo ẹni tó ṣe wàhálà táwọn tí ẹ kọ́ yìí tí ẹ fi bọ́, ẹ̀yin náà ò ní bọ́ ha. Ẹ ní bọ́ ha, ọmọ yín ò ní ha, àwa náà ò ní ha. Lábàríkà Al-Qur'an, gbogbo uniform men, ẹ kú iṣẹ́, ẹ kú àkínṣe, Ọlọ́run san yín lẹ́san dáadáa. Ẹ wá rí gbogbo àwa tá a wá jára tí gbogbo wa náà pariwo, well done, God bless you all. Gbogbo tó ń kálukú ṣe, mùsùlùmí tó bẹ lọ́hùn, kírísítẹ́nì tó ṣàdúrà, àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn náà pariwo, gbogbo ọ̀nà tó ń kálukú gbà, ṣàṣà ti rí resort la need, resort ti dé, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó sì wá rí yẹn. Kí ni problem ẹlẹ́ẹ̀kẹta? Bádánwò kan bá ti lọ àwọn gbàgbé ni o. President Tinubu, Governor Ṣèyí Mákindé, gbogbo ìjọba Nàìjíríà, tíríìpù kan ètò lè ẹnà kọ́lẹ̀, tíríìpù kan ò tó lè, we need to learn from past experience of the northerners. Ẹ lọ́wọ́ tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá, tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́. Wọ́n tún rémi ìlú ni o. Àmọ́ ọ̀nà tẹ́ ẹgbẹ́ bá o, bóyá sójà náà gbà wọ́n ní o,
bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀ àmì ètò yanjú ẹ̀ o àmì èyíkéyìí tó yóò yanjú ẹ̀ àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀. They have the spirit of resiliency. Ìdí nìyẹn tíjọba fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí. Gbogbo igbó tó sọ̀rọ̀ àǹtí wa bó la ṣe fẹ́ take over bẹ̀. A gbọ́ pé wọ́n ti kó àwọn sójà kan wọ́n tún kó bùdó sójà kan sẹ́gbẹ̀ẹ́ odò Ọ̀yọ́ national park a gbọ́ bẹ́ẹ̀. Àwọn orílẹ̀-èdè tí wọ́n gbọ́n láyé tàdánwò bá kan àwọn orílẹ̀-èdè challenges ńláńlá tí bá ń ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè wọ́n fi máa ń create ni. Ẹ wá dúró àpáta tí ń bẹ Saudi Arabia àpáta yẹn gangan ni ẹ lò láti fi create. Ẹ lọ wo ilẹ̀ Iran fìtínà tó kàn wọ́n fi create ni. Ẹ lọ wo àwọn ìlú tí wọ́n dá tọ́lọ́ dá sórí òkun wọ́n lo agbára wọn challenges yẹn wọ́n fi great ni àmọ́ kí ló dé tó pé challenges Nàìjíríà yìí máa mú wa dúró sójú kan. Ó yẹ ká máa kí ìjọba tá a bá máa appreciate ìjọba ó yẹ ká máa appreciate ìjọba pé ìjọba wọ́n ti ṣe bíríìjì sórí òkun lẹ́kọ̀ọ́ wọ́n ṣe bíríìjì sórí òkun l'Oǹdó ní tí ò ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè kan tó yẹ ká máa appreciate ìjọba sí nìyẹn. Gbogbo àwọn ìjọba tó ti kọjá lọ kí wàá láṣeyọrí wọn báyìí ẹ wo yẹ mí tọ́lọ̀ wọn bi léèrè báyìí wọ́n yẹ query tẹ́ dáhùn níwájú ọlọ́dẹ ẹ̀mọ kankan parẹ́ nítorí pẹ́yìn la fi sí pé kẹ́ ẹ pàṣẹ ni torí pẹ́yìn la dìbò fún ẹ̀yin lẹ́njọ́ lórí wa ni àtẹni àdìbò fún àtẹni tá àdìbò fún sọ́kàlùkù yín sàtìwà ń bẹ̀ náà ẹ ṣe ṣe nǹkan tẹ̀ fi ní fúnra yín ní wàhálà mọ́ wàláì if you do supposing you do the needful tó bá jẹ́ pé n tó yẹ lẹ́ṣẹ̀ ni you wouldn't have troubled yourself so much on the coming election gbogbo yín láì yẹ nìkan lẹ̀ tó bá jẹ́ pé ẹ ṣe n tó yẹ ni wàhálà yóò ní tó báyìí lórí bo àwọn aráàlú kan lámà pariwo pé kílẹ̀ tó fẹ́ kí ìjọba ò ṣe kílẹ̀ tó fẹ́ kó ṣe àmọ́ gbogbo yín látòkè délẹ̀ ọlọ́run lábẹ́ kọ́ bá ní dúró tì í iṣẹ́ yóò tí ì yọ pẹ́ẹ́pẹ́ o eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé sètáànì ti lọ o sètáànì gan ni o sètáànì gan ni kò lọ o ọ̀rọ̀ old Ọ̀yọ́ national park federal government àti state government iṣẹ́ àwọn ẹlẹ́fẹ́ ṣe lórí ẹ̀ pẹ̀lú wàásù tí mo ṣe kẹ́yìn àwọn èèyàn sì tún pè tán sọ fún mi pé níta sọ yẹn kò correct ẹ̀ ń sọ yí pé tírélà mẹ́wàá ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé tírélà mẹ́wàá ló ń jáde lójúmọ́ kan níbẹ̀ yẹn tírélà tí ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀ yẹn is more than 1,000 tí wọ́n tó tẹ̀léra wọn wọ́n di lithium wọ́n di gold wọ́n di gbogbo ẹ̀ àwọn ìwo ni wọ́n ń ta àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀ wọ́n dẹ̀ tó sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀ wọ́n dẹ̀ ní kíní tẹ́wọ̀n àyẹn kò lè tọ́dún mẹ́wàá tí ó fi tán àdúgbò omi tí wọ́n ti wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ ibẹ̀ ló jẹ́ kíkẹ́ eruku láì kò sí development kankan àwọn dẹ̀ ń kó wọn lọ fi tó Chinese ṣe wọ́n lọ fi tó China ṣe tún lu wọn ṣe ìlú tiwa lọ́wọ́ àlẹ́rùkù láì ìlú tiwa nílùú up nepa ẹnujọ́ mẹ́ta tí mínísítà tuntun sẹ́ẹ̀dẹ̀ tẹ́gbẹ̀ ní nọ́ọ̀sẹ̀ improve díẹ̀ iná yóò improve pẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nígbà tẹ́gbẹ̀rẹ́ àrígbó improve àkànbẹ́ lọ́ni àwọn tí ń bẹ lábẹ́ power bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nìkan dé wọ́n ṣe lálejò díẹ̀ kọ́ má jẹ́ pé wọ́n ń ṣe tẹ́gbẹ̀ lálejò ni o kó jẹ́ pé wisdom ẹ̀ ńlọ́lọ́ fẹ́ fún láti yọrí lórí eléyìí nínú ẹni tí tó ń bá ìjọba Tinubu ṣiṣẹ́ táráyé ń ṣàdúrà fún òní Zaccheaus Chief Zaccheaus ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó head FRC ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n aráyé ń ṣàdúrà fún àwọn èèyàn ò lè bá wọn di gómìnà kan dààmú jìnnà torí tẹ̀tẹ̀ òpópó wọn ti lómi nílẹ̀ àìsíṣẹ́ kan ẹ̀yìn tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú ilé ìfún ẹ lọ donate gbogbo tí ò necessary kiri ẹ máa dààmú kiri ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí tọ́lọ́ dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá pé ẹ má ṣe ní ẹ má ṣe omi ẹ sá fún wọn lóúnjẹ níjọ́ náà lọ́hùn 1,000 naira ìrẹsì 1,000 naira kóńgò kan àbí 1,000 naira wọ́n fún wọn kóńgò rẹ̀ sí kan wọ́n sì fún wọn 1,000 naira níjọ́ náà lọ́hùn kí wọ́n wọlé ìbò lóòótọ́ lẹ́yìn ẹ̀ ló di 5,000 lẹ́yìn ẹ̀ ló di 10,000 ìbò ilé tí wọ́n ti lọ yìí 20,000 ni wọ́n pè allegedly kò sójú mi àmọ́ gbogbo ayé ló report bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ìbò 2027 ká máa retí pé 20,000 náà ni ó tún yanjú ẹ̀ ẹni ebi ń pa ọgbọ́n yàgò ẹni tí ẹlòmíì tí ó jẹ lápò lówó ó jẹ gbọ́múlé láǹtà lówó ó jẹ gbẹ́sẹ̀lé láǹtà lówó ó jẹ cooperative níbi ẹlòmíì tí ó kó síra ẹ̀ sádánwò àìmọye èèyàn tí wọ́n ti fi kíní bàjẹ́ lórí fóònù gbogbo kọ́ńtàkì ẹ̀ ni wọ́n mọ̀ send messages lágbájáde àwọn ní gbèsè bí Nàìjíríà ṣe rí ni sẹ́rù yẹn ni wọ́n ná 20,000 sí tí ò ní gbà bàbá sọ pé ẹ mọ́ gbowó kẹ́ tó dìbò wọ́n ti fara ní aráàlú yìí jù ara ti ní aráàlú jù ìnira yìí pọ̀ kọ́lọ̀ wọn bá wa ṣe ni. ìmọ̀ràn fẹ́yìn tẹ́ ẹ dé látẹnu àṣàrà ìlú tọ́lọ̀ ń gbà yín lẹ̀ lẹ́nu àwọn àṣàrà ìlú ìmọ̀ràn àkọ́kọ́ fún yín ẹ̀mọ̀ tẹ́ fẹnu sọ gbogbo tójú bá ní lójú ogun pálẹ̀ dá sọ gbogbo èèyàn kọ́lẹ̀ grant interview fún ọ ẹ̀mọ̀ tẹ́ fẹnu sọ ẹni ìkejì ẹ̀mọ̀ blame anybody ẹ sáà máa dúpẹ́ fọlọ́ lágbájá ò kí fámìlì mi tàmàdò ò kí fámìlì mi ẹ máa dúpẹ́ fọlọ́run tó ń là yín lẹ́nu kú ntí mílíọ̀nù èèyàn bá lọ tí wọn ò bá bọ̀ lẹ́yìn bá lọ tẹ̀ bá bọ̀ olóríire ni yín kẹ́sì máa ṣàdúrà fẹ́ni tó kú nínú yín ẹlẹ́ẹ̀kẹta ìjọba bóò láti rehabilitate àwọn tí wọn lọ tí wọn bọ̀ àtúnṣe wo níjọba fẹ́ ṣe nínú ayé wọn bóò ni wọn ò ṣe ní jìyà dànù bó sọ bẹ̀rẹ̀ wá sí i mo ní ọ̀ràn wo làwọn pípù yìí dá wọn àdáràn kankan they didn't commit any crime the only crime they committed is the fact that they are Nigerian ọwọ́ pẹ́ dọ́mọ Nigerian ni lọ́sọ̀ wọn dọ̀daràn
ìjọba ń gbìyànjú lóòótọ́ kí ni èyí tí ń wọ́ bọ̀ ẹwà ti gba Ọbásanjọ́ tí ń bẹ nípò tọrọ Boko Haram títí ṣẹlẹ̀ ẹ̀bọ̀ ó yẹ onílàáká ìpé ìbò 2027 ló wà lábẹ́ wàhálà ìtòfin pọ̀jù báyìí àmọ́ o bí kinní kan bá jẹ odidi ẹran ìyẹn tó bá jẹ odidi ọmọdé tó bá jẹ odidi màálù ni ó ti dópin ẹran jẹ etí ẹsẹ̀ ilẹ̀ Yorùbá yọ Ọlọ́run kó ṣe lópin tí wọn fi ní sèmí mọ́ ìjọba ẹ má lérò pé wọn ní padà ẹ lọ wọn tó ti ṣẹlẹ̀ lókè Ọya tí wọn bá lọ bá wọn tó ń padà ẹ jẹ́ kí security ó dìde ẹ lọ ṣàtúnṣe Odò Ọ̀yọ́ national park ètò ẹ̀bà fáwọn onílùú ń bẹ̀ fún wọn gbogbo ibi tí wọn ti ń wà nǹkan ẹ lọ stop ẹ ìjọba ẹ wá fight àwọn tí wọn máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní akọlọ ní apá bọ́ọ̀lù Ọlọ́run ti ní ká ẹ pa gbogbo àwọn onírèdíkà geology ìjọba ẹ lọ ṣiṣẹ́ lórí wọn ẹ má lérò pa wọn ni wọ́n jẹ́ kẹ́ rọ́nà lọ gbogbo àwọn onírèdíkà geology wọn dákẹ́ o they keep on saying this rubbish tí wọn lè sọ ní Saudi Arabia kan mọ́ bara wọn lẹ́wọ̀n wallahi mo fi Ọlọ́run búra wọn lè sọ nǹkan sọ yẹn ní gbangba Saudi Arabia kan mọ́ bara wọn lẹ́wọ̀n Ọlọ́run ni apá ni wọn bí ọ lérè pé ta ló fẹ́ pa ṣe ìwọ jẹ́ ilé ẹjọ́ ṣé ẹnìkan dáràn wọ́n ti mú délé ẹjọ́ ni ṣebí ilé ẹjọ́ ní òdàjọ́ pípa ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́ ni gbogbo eléyìí bíjọba ò bá tètè ṣe ń tó yẹ kan ṣe Ọlọ́run ló mọ gbẹ̀yìn rẹ̀ kì í ṣe pé àwọn ọmọ Ísírẹ́lì kì í máa ṣe pé wọ́n mọ̀ ìjókòó wọn retí pọ́nà wọn mọ̀ gbà wọ́n lẹ̀ wọ́n jáde tán ni wọ́n mọ̀ káwọn ó sọ́fà bẹ̀tì lẹ́yìn sọ́fà yìí lẹ́yìn sọ́fìrìn yìí wọ́n mọ̀ pé ìrọ̀rùn níbọ̀ wọ́n di àfẹ́ra òní tó bá jẹ́ kódà ní tí òtún yẹ kán díà wọ́n díà òkun blọọkù wọn wájú Ọlọ́run tó fa àwọn yọ bẹ̀ wọ́n díà gbogbo nǹkan wọ́n ní àìmọye ọdún in the wilderness tí wọ́n rìn kiri kọ́nà wọn tó wá là wọn pátápátá kí Fíráúnà náà tó wá tẹ̀lé sórí òkun ọmọ Nàìjíríà ní ti ń bẹ ńlẹ̀ yìí ẹ má jẹ́ ká relax ẹ jẹ́ ká ní fura ẹ máa sọ gbogbo àwọn tí wọn bá ń wọnú igbó ẹ̀yin tẹ̀ ń bẹ ní àdúgbò Ọ̀yọ́ Ọ̀yọ́ national park ẹ máa ń tójú gbogbo yín náà rí látara tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá tún ráhùn míì tán tọ̀kadà wọnú igbó ẹ má tètè pariwo kẹtùn àwòrán gbogbo ẹ̀yin tẹ̀ ń ta oúnjẹ fáwọn kírímínà ọlọ́dà yín mọ̀ ìjọba ẹ mú wọn ẹ wọ́n wá wọn rí ẹ mú wọn. bí a bá lè ṣe mú eléyìí wọn láyà àdánwò yóò ní ṣẹlẹ̀ mọ́ nítorí náà ní parí lẹ́ẹ̀kan sí i adúpẹ́ fọ́lọ́run ọba tó dá yàtọ̀run adúpẹ́ lọ́wọ́ president Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ọkọ first lady ìyá alákàrà bí bàbá sì pinnu ọkọ first lady kan ṣoṣo ọkọ first lady pàápàá ọkọ beautiful first lady akínyìn ẹkú àṣeyọrí lọ́lọ́run máa fún yín ṣe failure will never be your portion. à ń fàsìkò yín ran yín létí gbogbo àwọn tó kù ní òkè Ọya ẹ dákun ẹwọ náà bẹ́ẹ̀ sì gbà wọn náà sílẹ̀ bẹ́ẹ̀ bá gbà wọn sílẹ̀ tán ẹ bá wa blọọkù ibi tí nǹkan yìí ṣe ń ti wá ẹ lọ stọọpù gáàsì tí wọ́n mí oxygen ò gbọdọ̀ débẹ̀ mọ́ ẹ stọọpù ẹ bẹ́ẹ̀ bá ṣe léyìí Ọlọ́run ló mọ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ tẹni tó dé láyé lẹ́nu Ọlọ́run ló mẹni tí ó kàn lọ́la ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa harun o ẹ má fojú ẹ̀gbẹ́ kan sùn bọ́ọ̀ bá sùn bọ́ọ̀ bá ń díjọba ọba fún wa níbọn ládàpá náà àdá aláàmù fígbèrí Ọlọ́run ní jára dánwò èyí tó yọ̀bọ̀ omi ìbẹ́nu wọn tí ò bá sí ìfìtínà ti ń bẹ́lẹ̀ àwọn ọmọ tí ń gbé èké dání nínú ògbó yìí omi ìbẹ́nu wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ̀ alìkìyàmọ̀ ni àmọ́ tó gbé dání ọ̀rẹ́ rìn bùndúkù ọmọ bùndúkà ìbọn ní dẹ́bẹ̀ kọ̀rẹ́ rìn ẹni wọn bá tẹ̀ sí la alìkìyàmọ̀ sòsè.